tí ó sì máa gbà fún títí láéláé. Ayé àìní pẹ́ fún ọ. Àṣẹ. Wà mo ti ní kó yé pè mí ní bàbá mọ́. Kí wá ní kí n máa pè é? Wo o lè pè mí lórúkọ. Fàmílì ọ̀hún ó bá mi lára mú. Ọ̀nkọ́ mi bẹ́ẹ̀. Ọ̀nkọ́ mi bẹ́ẹ̀ èmi ò kí lágbàlagbà fún. Wá Deborah o lè rí mi fín. Rí mi fín. Èmi ò lè rí yín fín bàbá yẹn Rí mi fín. Mi ò rí yín fín. Mo ní kò rí mi ò rí yín. Rí mi fín. Mo gbọ́ ọ. Ẹ gbà mí. Kí ni gbogbo ṣe tẹ́ ẹ̀ sí? Tí o kò rí bẹ́ẹ̀. Kí ló tì? Kí ló fi tì? Kí ló tọrọ ọmọ ọlọ́mọ gànà báyìí? Kò rí bẹ́ẹ̀. Ẹ mọ̀ gbà mí kò rí bẹ́ẹ̀ sẹ́mi ò rí ọ́sìn. Rárá kò rí bẹ́ẹ̀. Ẹ gbà mí o. Ẹ gbà mí mo lọ tọ̀ ń lọ ọmọ tó náà ń lọ bí okùn fún ọmọlẹ̀ tó wọ́n mo parọ́. Rárá màá ó tì. Mo dáràn ta ni ó ṣe lérí mi ẹ mọ̀ bá lè jẹ. Kí ló ṣe yẹ? Ẹ mọ̀ bọ̀ bàbá wa. Ẹ wà nílé àbí? Mo múra òde. Ṣé o gbé àwọn ọmọ yẹn ń tún nǹkan wò nínú ilé? Ṣé o gbé bí sẹ́ wọlé mo rí bàbá yìí tó ti ń ra ọmọ ìmọ̀gàn? Ẹ̀yàn ń lọ ọmọ ra olóńgbẹ fi mí lẹ̀ bí bàtà rẹ̀ tiẹ̀ ti ń bẹ lọ́nà tẹ́lẹ̀. Ń gbọ́. Kò rí bẹ́ẹ̀ sá. Kò rí bẹ́ẹ̀. Ṣé mo parọ́? Ṣé rú kí mo fẹ́ gbà lọ rẹ̀ tí wọ́n mọ parọ́ mọ́? Wọ́n bá ṣé mo jọ o. Dàní sùn. Kí ló ṣe sásọ mi sí? Mo ti gbé lọ fún dry cleaner. Iṣẹ́ ìyókù tó yẹ kó ṣe ń gọ́. Ó kù díẹ̀ kó parí. Jáde kọ́ lọ rí ṣe. Jáde kọ́ lọ rí ṣe. Mo fẹ́ jáde. Ẹ dúró ṣé ọkùn ilẹ̀ yìí àdé àfi ọwọ́ wà ní sọ́kùn ní báyìí. Kí ni mo ṣe? Ọ̀dà nígbà tẹ́ ẹ bá mi tí mò ń bá ọmọ fa nǹkan nulẹ̀ tẹ́ ẹ tí mo pè tẹ́ ẹ yọjú ẹ̀ rí nǹkan kan tẹ́ ẹ lè sọ lé lórí àpẹ́kọ́ jáde ṣé tí mo sọ kì í sọ̀rọ̀ àbí. Ṣé lórí ọ̀rọ̀ àwọn ìṣòro kan pàtàkì wà lélẹ̀? Kí ni bàbá ẹ̀ fẹ́ fi irú ọmọ kéńkéń ṣe? Kí ló fẹ́ fi ṣe? Ẹ sì mọ̀ pé wọ́n àgbàlagbà sí bí má tẹ̀ bá wọn ìlérí ẹgbẹ́ yín máa wo bẹ̀pẹ́ méjì mímí àdúrà òun lẹ sọ jáde lẹ́nu. Kì í sọ̀rọ̀ kan tá a lè wá wọ́mọ́ wo dìde kọ́ ọmọ ṣe tó ń ṣe ń tẹ̀. Mo ní pẹ́ dé. Ẹ wá mọ̀ ń lọ sóde èmi ò ní ẹ mọ̀ lọ sóde o n ò ní ẹ mọ̀ lọ sóde ṣùgbọ́n mọ̀jà aago tòní ò jẹ́ déédéé tànà. ẹjọ́ ìjà aago ńlá lónìí sẹ́yìn fáwọn aago kan àwọn aago méjì bẹ́ẹ̀ ṣe dáṣe bẹ́ẹ̀ ṣe mọ̀jà àgbà wọn òní ẹ̀ mọ̀ wá yọjú bíi 10 sí 9 lọ́tẹ̀ ìwọlé. yẹ́wò ẹ̀rì àjàre wo ìwọ arúgbó ní kò dìde wọ́n ti sọ tí wọ́n ti lọ tèmi kọ́ ni wọ́n sọ o àánú ẹ̀ ní sẹ́mi mo ìwé ìkúsẹ̀yàn mi ò sì sọmọ mi ṣùgbọ́n kẹtẹ́mi rò ní pẹ́ràn mẹ́ta ìtòsí èyí tí ẹni kan wá sí àwọn ìkọ́lé tó ń ra wọlé yìí èmi ọkọ̀ fún ọ láyè ìjọ kọ̀ọ̀kan kan lọ sí general ọwọ́ bá wọn ń bẹ̀ bó ṣe ní mo rí yà tí ò sí bàbá lọ́mọ rí bàbá tí ò ní sí yà tí wọ́n mọ̀ gbé kí irú yín kabalẹ̀ mọ́ fi pọn mọ́ ṣùgbọ́n mi ò kàn ní fẹ́ kọ́ bà mí lórúkọ jẹ́ torí mi ò mọ tó wọ̀ lára bàbá yìí torí bí ọ̀gbọ́n wà fẹ́ ṣe wọ́n lọ́mọ bó ṣe jára rẹ̀ gbà ṣébí ṣe lọ ńlọ bíbà para mi ti wà lọ́nà mo ti rí wọn tó jọ́ mẹ́ta mo mọ̀ pé gbogbo ẹ̀ yóò tó gẹ̀ ìjọ kan mo pa nínú ilé yìí kò ní sẹ́yìn mi nítorí pé oyún yín tẹ ẹni ń wò tẹ ìbí torí ẹ ti ní ẹ̀rẹ́ ti fọ́ fún ọ láti wọ́n lọ tó ẹ kó bá kọ̀ọ̀ṣọ́ lọ́rùn tó bá mú kí nítorí àwọn lórí gbogbo aládùúgbò ni mo ti ṣẹlẹ̀ ẹ bá òun tẹ̀ fi mí lẹ́yìn ìwọ náà ń lọ mọ́ra ọmọ bẹ lọ́ra yín alẹ́ kúkú wà lọ́nà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó lẹ́kọ̀ọ́ ìpè tí ò ní sóòtọ́ rẹ̀ ní ìsìn ní ìdè yín fún. èsì tójú rẹ̀ kọ́rẹ́ lọ́ba yìí àbó oògùn tí mo fún ọ ṣiṣẹ́ ni. bàbá ó kúkú ṣiṣẹ́. èmi ló wá dé. ọmọkùnrin yẹn ni bàbá láti bí ọjọ́ mẹ́ta ń sin mi ò rí. ọmọkùnrin o ò rí. bàbá ó kàn kúrò lé ni kò dágbére fún mi. ajẹ́ pẹ́ràn tá a so mọ́lẹ̀ ọjà nù ẹran jákùn. bàbá ẹ má jẹ́ ó jákùn ẹ má jẹ́ ó já nǹkan tẹ́ bá máa bá mi ṣe sí ẹ jọ. bẹ́ẹ̀rù bá kọlẹ̀ tọkọ òkè oníbi à ń gbé sí a jẹ́ pé ìyẹn dà tán gọ́nà ọbẹ̀ dà tó ṣe tọ́ba ti wá dé àtún wá mú ṣòkòtò wá aṣọ tí ò lè dàìdàì báyìí ni
ẹ bá mi dé o bàbá. tíye là wà á mú ní ìsìn bàbá wa kó iye rẹ̀ á wà kó lé ọ lọ tó yẹ kó o sì ń tí ó lè ṣe mọ́ n sọ gbọ́ n tá a ṣe nù. ẹ ṣé bàbá. àbọ̀ bá tirẹ̀ títí jọ mẹ́ta tó rí wàá bá mi ní a wàá fi àpèpè wálé. ẹ bá mi ẹ dá òpè wálé. kò gbọdọ̀ lọ bẹ́ẹ̀ o bàbá. fọkànbalẹ̀. ẹ ṣé. ìtì ọ̀gẹ̀dẹ̀ ní èkó tó ń tà lọ́ọ̀dà bẹ́ẹ̀. ẹ kú jókòó sà. dákun láyé. dádì ẹ̀yin wá rí sà. sí ò sí. mo fẹ́ tọrọ àyè ni. fún kíni. mo fẹ́ sáré dé ìlú wa ní weekend. mo fẹ́ lọ bẹ léwu. bẹ́ẹ̀ni sà. ǹjọ́ wo lọ fẹ́ lọ. mo fẹ́ lọ ní ìjọ Friday máa tẹ́ padà dé níjọ́ Sunday. ṣé Friday tó ń bọ̀. bẹ́ẹ̀ni. it's okay. tó bá di lọ́la kó rán mi létí kí n wá nǹkan fún ẹ kó rí mu lọ́wọ́. ẹ ṣé sà. ẹ ṣé. Ìyẹnfadé. bàbá mi. bóun gbogbo ọ̀rọ̀ yìí ṣe wá rí báyìí. ọ̀sẹ̀ tuntun mi ni ó ṣe ni. bàbá ẹni kí n gbẹ́bọ lọ́sàn-án gan mo gbẹ́bọ ìlọ́sàn-án gan kódà ẹyẹlé tẹ́ ẹ ní mú kí n sọnù kí n ṣàdúrà sí mo ṣe gbogbo ẹ̀ kò yé mi mo ṣe gbogbo ń tẹ́ ẹ ní í ṣe o. kí ló wá fi àṣẹ sí báyìí. bàbá wa àní bí náà bá tán lásọ ẹ̀jẹ̀ kò ní tán lè kán náà àní bí ọláyíwọlá mi ò ṣe soríire nìkẹ́ ẹ̀ bá ń wá kọ́láyíwọlá ọmọ dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa ńlẹ̀ ayé ẹ̀ mo fẹ́ kó nípa rẹ ni o gbogbo ọ̀nà tẹ́ ẹ bá gbà tí ẹ ì jẹ́ kí ọláyíwọlá yìí kó soríire ẹ gbà fún mi ṣàánú mi ọláyíwọlá òun wò mí ràn ni sọ̀rọ̀. bàbá bó ṣe jẹ́ náà wọ́n ṣe sọ fún yín yìí gbogbo ètò ti sú mi. bàbá ẹjọ ẹ bá wọn kàn jí sí ẹjọ. kó náà nípa rẹ kó nípa owó kó nípa ọmọ kó nípa ìkú baálé ọrọ̀. Ìyẹnfadé ẹ ká lọ. ìbá kído. ìbá kído. ìbá kído. ìbá kído. ìbá kído kído mọ fún ẹrẹgẹdẹ. mọ̀ fún ẹ̀rẹ̀gẹ̀dẹ̀gẹ̀. ìbá ẹlẹ́jọ́ tó ń tò gbóró. ìbá ṣe. ìbá ẹlẹ́sìn tó ń tè kán lọ́rùn. ìbá ṣe. eégún ayé èsì bá ọ̀run. ìbá o. ìbá ṣe. ẹyọ bá mi ẹyọ ìbá o. Ìyẹnfadé ẹ̀dúró báyìí tẹ̀lé bàbá rẹ̀ ibi awíládé yìí nígbà bá ń ṣèwádìí nítorí ṣẹlẹ̀ sọmọ yìí ní ìtàn láṣẹ wàá mọ̀ tá a ṣe. ó yẹ là ẹ̀yin ìyá mi ò ṣòròǹgà apaniwọ̀n àpọn olókìkí ooru ògbónà ògbónà sójú kóńkó apèképẹ́ apàdàlẹ̀ pẹ́ẹ́pẹ́ ẹkùn tí yẹn tó bẹ̀rẹ̀ mí ẹ láyé mi kí n mọ̀ kẹ́rẹ́rẹ́ kẹ́hìndé rẹ̀. lọ́pọ̀ ìdéédé gbogbo tí ọmọ gbìn bẹ̀ gbogbo koríko ṣì wù pé gbogbo ẹ̀pọ̀ ayìnrè boko èmi ò rọmọ ṣàánú yín o ẹ ṣeun wo dúpẹ́ bá ìṣọ́ àì ilé rẹ̀ wọ́n sọ pé ọ̀nà ṣe pọ̀ ọ̀nà ṣe pọ̀ mo dúpẹ́ ojú òyìn tì yín àga kú òní yín dá ẹ̀ní dààmú ẹ̀ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ ẹ wò ẹ̀yin ò rọmọ ṣàánú yín. ó dà bàbá. ẹ wá ẹ mẹ́rin lọ ẹ wá kẹ́ tó máa lọ bó ti wo kéré mọ lówó ẹ wo kéré tẹ̀ ń wò èṣù yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ rèé fíìdì rẹ̀ kẹ́ tó máa lọ. owó lọ sí di èṣù. ó ṣe rí nù. màmá ẹ má wọrí àti pé à ń lọ. ọjọ́ ti pẹ́ owó bẹ́ẹ̀ mi lọ́nà ọjà. ó dà wọ́n ó dà bọ̀. èyí ti ṣe kí ló ṣe kejì ẹ. bóyá kò sówó lọ́wọ́ ẹ̀ tó máa fi sí di èṣù. ó dà
bóun lẹ̀lẹ́ ṣe súnmọ́ra yín sí. ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni. tó ṣe pẹ́kípẹ́kí dáadáa. bẹ́ẹ̀ ni. ọ̀dà náà ṣùgbọ́n bó ti wò ó rí kánkànkan làrán fàdí tí o wẹ̀yìn mi wọ́gìwọ́gì bí ẹ báyìí kẹ́bì ìwọ mọ́ gbà àmọ́ bó ti wù kó dọ̀tí tó tí ẹ báyìí sọ̀rọ̀ ọwọ́ dákun torí ọlọ́run mú apá òsì báyìí kọ́ méje ṣọ́ra fún èso ò ní ṣe ọ́ kò ní ṣe mí kò ní ṣe nìkọ̀ọ̀kan wa máa lọ. ó dàbọ̀. mo dúpẹ́. dàbọ̀ o. ilé ayé ayé rẹ̀. a gbọ́dọ̀ fara dúdú ṣiṣẹ́ orí ọjọ́ ogbó ó gbọ́ òwe àwọn bàbá wa ni. wọ́n ní àgbẹ̀ máa ń tẹpá mọ́ṣẹ́ torí ọjọ́ alẹ́ ni gbogbo èyí tó farọ́. ó sùn ìnáwó kùn já lọ jáde eléyìí sùn já lọ ẹni ẹlẹ́ni ń sinmi ni. eléyìí ò mìíràn. láìwọlá òun tọ́jà o òun ta nípa ń sìn tó bá jí ńkọ́ ṣé kò ní dìjà. kò mìíràn ó dà ní sùúrù. eléyìí ti kú. irọ́ ni. ojú tí mò ń wò yìí ṣé ará abúlé yìí náà lè ní. ojú ilé ìjójú ẹni mímọ́. kò ń ṣará abúlé yìí but ta ló wá lè pa ẹni ẹlẹ́ni síbí yìí o àwọn ará abúlé yìí má ti burú o. kí ni ẹ. ajé o. kí ló dé. owó. níbo. owó rèé. owó kẹ. jalo bóyá torí nǹkan tó fi pa síbí nìyí jalo. ní sùúrù. láìwọlá olúwa kọjú sí wa ṣe lóore onú ní dúpẹ́. bíi báwo. ọlọ́run má ṣe wá lárówó má gbé o láìwọlá àwa la lówó yìí. ṣé pé ká gbé owó yìí. ká gbé ni mi sọ bẹ́ẹ̀ jágbe jágbe tiwa ni. ká gbé. ó ga o. òun rè. kí ni tàǹdùrè wò. ìyá ìná kí ni. ọ̀gá ọlọ́pàá báwo ló ṣe jẹ́. are you asking me? ò ń bí mi ẹ̀yin kọ́ lẹ́ ń gbé bí ẹ̀yin kò lè kọ́ rèé ẹ̀yin lè bá responsible move. wọ́n náà lọ́pàá ni. àbá òkú ní ẹ̀yìnkùlé yín and you are asking me pé sẹ́yìn lẹ́pàá ni tó bá dé àgọ́ wa wàá máa ṣàlàyé.
ó yá ẹja lọ ń gbà yẹn let's go. máa wọ ọmọkùnrin níbo ló lọ. ìwọ fọkànbalẹ̀ ẹnu láfi rojọ́. lẹ́bàá rẹ̀ jọ́lọ́gbọ́ ọlọ́pàá. ẹja lọ. ọlọ́pàá ò rí báyìí ẹ wo mi rọ ni ẹ gbà mí aládùúgbò ẹ gbà mí ẹ kọ́ mi ní. mo ní kí n tún wá rí yín ni ẹ ṣáà mọ̀ pé látìgbà tọkọ mi tó ti lọ síbi tó lọ àdágbé àdáfà lórí jíjẹ mímu àti mi àtọmọ mi orí mi náà ló wà. mo dẹ̀ wá bẹ̀ yín ni ààrẹ lómi lẹ́yìn yín látijọ́ yìí pé kẹ́ má jáwọ́ lọ́rọ̀ wa ẹ má jẹ́ kọ́rọ̀ wa sú yín. aya mi ọ̀rọ̀ yín ò tiẹ̀ lè sú mi torí mi náà gbàdúrà kọ́rọ̀ mi sú Ọlọ́run ọba kò lè sú mi ẹ̀wọ̀n tọ́kọ ẹ lọ àkùdé bá wa láyọ̀ àtàlàáfíà èmi gbà wípé ó lọ kọ́gbọ́n wálé ni ó lọ kọ́gbọ́n wá ni àdẹ̀dẹ̀ bá wa tẹni tó dé darí tẹni tó ń bọ̀ àkókò mọ̀ nítorí pé mò ń gbọ́ oríṣiríṣi táwọn ẹlẹ́gàn ń sọ káàkiri ìgboro ta ni ò lè ṣàìwẹ̀ wọn ọlọ́mọdé àrírú ẹ̀ mọ̀ tó bá kù lẹ́yìn kan ọlọ́run bá wa ṣe mọ́ ọkọ̀ adé bá wa but nǹkan kan tèmi kan ń bẹ ẹ̀rọ tí wọ́n rò ní wípé now oníjíjẹ mímu ìwà àtọmọ ẹ nìṣòro ṣé wọ́n rò pé ìṣòro kan tó ní ojú jíjẹ mímu ìwà àtọmọ ẹ lọ. lọ́wọ́lọ́wọ́ báyìí èmi ò tí ì yọjú lẹ́yìn jíjẹ àti mímu mi. ó dà àdásùn àdájí tó wá ń ṣe bí ẹni burúkú èkejì ara ẹ̀ yìí ń kọ́ ọ̀dásùn dáǹdè wọn ẹni burúkú ní èkejì ara ẹ̀ ṣé àbí ó máa rò ó. mi ò ń dá sùn èmi àtọmọ mi náà là ń sùn. mo tiẹ̀ rò pé ó máa ní ìwà àtẹnìkan ìwà àtọmọ bíi báwo àyè ìyá àtọmọ ọ̀tọ̀ àyè ọkọ àtaya ọ̀tọ̀ ní anyway ó yé mi mo mọ̀ pé kò ní easy fún ẹ láti sọ gẹ́gẹ́ bí obìnrin àmì mi náà mọ̀ pé ara òun ṣòkúta ẹlẹ́ran ara ní gbogbo wa. tó bá jẹ́ tìyẹn ó ti mọ́ mi lára àdúrà mi ni pé kọ́lọ́ ń ṣọ́kọ mi dé láyọ̀ àtàlàáfíà. aya mi ìmọ̀kúmọ̀ ló mú ẹ lára má jọ mú ẹ lára àrùn ní n tí ò dá láyé àtọ̀run ni in fact ó máa ń tètè jẹ́ kóbìnrin darúgbó ó máa ń sóbìnrin dógbó ni lójijì tó bá yẹ kóbìnrin rí tí ò rí wàhálà ni èyí tó fi máa wá lé nǹkan tí ò sọnù lọ ṣòkòtò ó ti wà lápò ṣòkòtò ń bí ó kàn jẹ́ pé tí mo fẹ́ ká ṣe ni wípé jẹ́ kó jẹ́ secret láàrin èmi àti ẹ̀ láàrin àwa méjèèjì ṣọmọ pé n tó ti ní lójú tó lè lọ́nà wa ètí mẹ́ta ò gbọ́dọ̀ bá wa gbọ́ àjọ máa ṣe wọlé 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 ọlọ́run ò bínú sí ayé ń ṣerú ẹ̀ ṣọmọ pé tí cordial relationship yẹn tó bá débi level tí à ń sọ ìtafẹ́ kó dé yẹn àti jẹ àti mú ọwọ́ àtọmọ ẹ ìrọ̀rùn ní ó ti di ìrọ̀rùn kò dìgbà tó bá rán mi létí ká tó máa ṣe yẹn mọ́. ibi tí mo fi sí mi bá yín bẹ̀ ẹ má jẹ́ ká ba débẹ̀ rárá ẹ má jẹ́ ká ba débẹ̀. kí ló dé ó níbi tó fi mí sí ò bá mi ń bẹ̀ ilé mi ló fi mí sí ilé mi náà ló wá bá mi kí ló dé tó bá mi ń bẹ̀ kí ló dé tẹ́yìn obìnrin máa ń ronú bákan bákan àlálẹ́kùá at the end of the day tá a bá máa gbọ́n sìn wàá gbèsè rẹ̀ lọ síta ni ṣó yẹ kó máa dààmú ara ẹ lọ́ta ni níbi tó fi mí sí ò bá mi bẹ̀ olóòótọ́ ìlú ní kàlù anyway no problem èmi rò pé obìnrin tó bá mọ owó gbà ó yẹ kó mọ kọ́ fẹ́ tó bá ní amábàdé bẹ́ẹ̀ á jẹ́ pé kò sówó náà nìyẹn wàá wówó tiẹ̀ síwájú ni. ó dáa ẹ ṣe. ó dàbọ̀ wá wá eré wa mọ̀ pé. àbó máa padà wá. ìpò àkọ́ ọmọdé yìí ni mo ń wò lọ yìí. àwẹ̀ ní o àwẹ̀ ní o àwẹ̀ ní o wọ́n ní a kì í gungi kákó ni a kì í gun ọ̀pẹ kákó yàn inú igbó ni gbogbo igi bólógùn ṣẹ̀ṣẹ̀ tó fi yọjú wọn lọ ìpàdé egungun àtòrò ó dọ̀rùn alákejì sórí tí mò ń sọ fún ẹ yìí àti wo àtọmọ ẹ
nítorí wọ́n ní ajá kì í lọ kí kolókoló ẹgbẹ́lẹ̀ o àti wo àtọmọ ẹ àlọ rámirámi báyìí láàrin ẹnìkan ìrábọ̀ ẹ gbogbo àlá tí ajá bá lá inú ajá báyìí ní gbé ọ̀rọ̀ hùnù inú ẹlẹ́dẹ̀ ló ń rà mọ́ máa lọ bẹ́ẹ̀ má jẹ́ kẹ́nì kankan bí ẹ pé kí ni mo bá ẹ sọ débi tó máa béèrè tán bá bí ẹ kó má dá wọn lóhùn tó àbàwọ́n èṣù ìtọ́ ò ní balẹ̀ kó padà sẹ́nu. ẹ kú jókòó ẹ̀yin tèmi ẹ jókòó ẹ̀yẹ lọ bá ń forí bíbẹ́ ṣe ọba ìmúlẹ̀. Alpha báwo ni gbogbo ètò. àmọ́ ìṣàmà sí ọ̀rọ̀ Ọláyíwọlá. Of course. In fact a ti fi business tó wọ́ ti 1.7 million lọ ó dẹ̀ ti gbà wọlé so ó di fún wa ní 1.3 million ohun tó bá di Monday wọn á kó ìtókù wa. kí ni kò ṣe é dúró wò lójú kí ni wàá ń dúró ṣe. bàbá àwa ń dúró de instruction yín pé kẹ́ fún wa ní go and. ẹ má pẹ́lẹ́pẹ́ kó má lọ de ké mọ́ yín lọ́wọ́. ẹ gbọ́ o ẹ mọ̀ pé tí ọ̀rọ̀ bá ń pẹ́ ńlẹ̀ èròkérò máa wo agbárí ẹ̀ lọ ó dẹ̀ máa jó gbọ́gbọ́kọ̀gbọ́n abẹ́mọ ni. bàbá àti pé àwa tún wò pé bí adaba tún fohùn dé mọ́lẹ̀ bí ó tún lè fowó kówó fún wa torí àwọn 1.7 yẹn kó kéré àbá. ṣe Láyíwọlá mìsíkìn ọlọ́run ni tálíkà ọlọ́run ayé àtọ̀run ni ó tálíkà dèkúté ṣọ́ọ̀ṣì lọ ó ti ẹ̀jọ́ mi lójú nígbà tí mò ń gbọ́ pé ó deposit 1.3 tí kì í bá ń ṣe pẹ́yìn ni ẹ sọ ni mi ò ní believe láéláé. bàbá ṣe pé I never shop. Sure Láyíwọlá ẹ̀wọ̀ ẹ tètè mú yẹn náà ẹ tètè gbà yẹn ká pápọ̀ kó do díndín àbí kò yé yín àmọ́ ẹ wá gbọ́ ọ pẹ̀lú kìlọ̀ gbogbo ohun tí ẹ bá máa ṣe ẹ kárí àwọn ọlọ́pàá yẹn along o. bàbá tí táwọn ọlọ́pàá yẹn ò bá ti sí ń bẹ̀ á jẹ́ pé iṣẹ́ yẹn gangan kò pé nìyẹn àti pé àwọn gangan bó ṣe wà yẹn wọ́n ti wà stand by. Good. ó fi mọ̀ pé kò sí wàhálà kankan mọ́ ẹ fi làtó. máa ṣe àmà àbólóyè ìdókòó ẹ máa ṣe fàyè mo expect kẹlẹ́ ìdí tán kọ́ tó gbé mi lọ. ayé ayèyé. lẹ́kàn rèé lẹ́kàn rẹ́ mi bàbá gbogbo tí mo rí òótọ́ ni mo gbà abájọ mo tún bá lẹ́kàn pàdé lẹ́kọ̀ọ́ mo bí léèrè owó ìjọsí tá à ń sọ̀rọ̀ ń pa yìí ó ní òun ìtẹ̀ débẹ̀ àṣẹ ló ń pa òun ló tún lọ pé àwọn oníjìbìtì kí wọ́n lù mí jìbìtì òun náà ló tún gbà mí mọ̀ràn pé kí n sá kúrò nílé òun mo fi dẹni tó ń sáré káàkiri ìgboro. èé ń fadé ayé lọ rí un ayé lọmọ rẹ rí un kò sẹ́ni tí ò lè dá yan ẹni abínibí ń dání. wọ́n ní òwúlé bàjá mọ́lẹ̀ àwọ̀ tẹ́rẹ́bùnú òjì àríkùn àṣebí àmẹ́sì òṣìkà lọ́nà inú ìbáṣebí igbá ni kedere làbáríkùn ẹni tí ń ṣe ni ayé àyèyé ayé kọ́ńdú sẹ́yìn ẹlẹ́yìn àwọn náà wọ́n polè ọ̀wọ́ ajá wọ́n á tún polóko ọwọ́ amú ilé ayé yìí ẹlẹgẹ́ ni bàbá wa kí n la ṣe sí. ṣíṣe kù orí là á bọ̀. orí. bẹ́ẹ̀ni orí àpèrè. orí àpèrè àtètègbé ni kò forí sà orí là bá bọ́ tá a bá fò sálẹ̀ ìgbà tó rí ń gbé ni kí ló sá ń wò orí mi gbè mí orí ẹni ní gbé ni orí agbésagbe ọgbà yìí kánú gbó oyí rí àlùkò sàlùkò ọgbà yìí lọ́dàn orí lékèǹlékèsè ọgbà yìí kálẹ̀ ẹlẹ́fun orí mi gbà mí gbére ajé kò mí gbére owó kò mí gbére ọmọ kò mí. ọ̀kàrẹ̀ ọmọ ọ̀dọ̀ àgbà bá a bá ti lè bọ orí tán tá a bá ti bọ orí ọmọdé yìí tán ibi ó máa lọ bá ẹ níbi àbìló lọ́mọ báíbìlù gbogbo orí ọmọdé yìí tó ti lọ pátá tó wà padà bọ̀ ọ̀rọ̀ rẹ̀ wà di jàgí ní yòdò bó ṣe jẹ́nu.
kó láti sí báyìí. Ṣé ká sí ní ìsìn ní àbọ̀? Ẹ ká lọ. Ẹ kúlé. Ẹ káàbọ̀. Ǹlẹ́ sí dáadáa ni. Màmá yín ń kọ́. Ó wà nínú. Bá ń pè jáde. Ọlọ́run. Ẹ káàbọ̀. Ó jẹrẹ. Ẹ kú ọrọ̀ ajé. Ṣé dáa báyìí? Ẹ káàbọ̀. Bóòlù ọ̀hún. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ó ti bọ́ sí. Congratulations. Ọlọ́run o. Èwo ń bẹ̀ mí. Gbogbo ẹ̀ pátá ni wọ́n sign. Ṣé kí ni mo sọ fún yín? Nígbà tẹ́ fẹ́ mọ̀ kánjú kí ni mo sọ fún yín? 200 million. Àmọ́ tó ga jù ń bẹ̀. Wọ́n kọ́ máa fún wa ní ìdajì tá a máa fi bẹ̀rẹ̀ ẹsẹ̀. Ó tí o. Bí ẹ ṣe wí nìyẹn 200 million. Ọdún mi lágbára, ọdún yọ̀yọ̀. Kẹ́lẹ́ kan wá ní o. Mi fẹ́ 190 o. Òde tí ẹ̀já ṣiṣẹ́ fún ọ̀nà ká tó máa náwó. Ṣé ẹ̀ pé nǹkan tí mò ń sọ fún yín nígbà tẹ́ fẹ́ máa kájú ni mo ní tẹ́yìn bá lè ní sùúrù ní tí yóò tó ń bọ̀ wá ṣẹ́kù ẹ ti fẹ́ jí oṣù yín. Kò sí nǹkan téèyàn fi sùúrù ṣe tí ò dáa. Ṣé ẹ ní ìkápẹ́ tí wàá fi ẹ̀fẹ́ ṣe mọ́ ẹ̀fẹ́ já àmọ́ mọ́. Ó fẹ́ sún mi ya parapara. Èèyàn gbọ́dọ̀ ju oṣù bọ́ọ̀rọ̀ ṣe ìṣerí nìyẹn nítorí ìṣọmọ kékeré ń bẹ̀. Àpò orí Ọlọ́run ní sílẹ̀ láṣemọ̀ fún wa lágbára Ọlọ́run ẹ̀mí wa tó ṣiṣẹ́ náà ní yọjọ jẹ ṣùgbọ́n kínní kan ni o owó ti dé tán ni o ìmọ̀ ìwà fẹ́ ká máa di kágo yóò tó mọ̀ increase torí mo mọ̀ yín o tó bá ti dé tán kò sóòótọ́ láàrin ọkọ àti ìyàwó mọ́ o. Kí ló dé tẹ́ni obìnrin ò ní rònú mi ju pé bọ́kọ̀ ìbá ti lówó yọ jáde owó tì mí mọ́ lébi. Èmi ò lè tiẹ̀ tilẹ̀kùn mọ́ ibùsùn gbogbo ayé náà ló ti mọ̀ pé tó bá ti dúpẹ́ bá ti kúrò ní sẹ́ẹ̀tì méjì ẹ̀wù méjì ẹnu òtún káyọ̀ mọ́ ìgbà náà mọ́ sọ mi o mọ́ ẹ̀sà ẹjọ́ tí n bẹ́ ń ta ní ìsìn lé. Ọlọ́run ikú iyọ̀. Bàbá wa ẹ wà lọ fi nǹkan panu báyìí. Kò burú. Ọ̀sẹ̀ àwúre là àwo ire. Ọ̀sẹ̀ àwúre là àwo ire o. Ọ̀sẹ̀ àwúre là àwo ire. Ọ̀sẹ̀ àwúre là lọ́yẹ̀. Ọ̀sẹ̀ àwúre là àwo ire. Láyíwọlá o. Ọ̀sẹ̀ àwúre là àwo ire o. Ọ̀sẹ̀ àwúre là àwo ire. Ọ̀sẹ̀ àwúre là lọ́yẹ̀lú. Ọ̀sẹ̀ àwúre là àwo ire. Ọ̀sẹ̀ àwúre là àwo ire o. Ọ̀sẹ̀ àwúre là àwo ire. Ọ̀sẹ̀ àwúre là lọ́yẹ̀lú. Ọ̀sẹ̀ àwúre là àwo ire. Orí àtètè gbé ní kùfórìṣà. Orí Ọláyíwọlá gbé o. Orí làbábọ̀ làbá fòrìṣà sílẹ̀. Ìgbà orí ń gbé ni kí a lòrìṣà ń wò. Orí agbe onígbàgbé. Orí àlùkò nígbàlùkò. Orí òdídẹrẹ́ nígbò òdídẹrẹ́. Òdídẹrẹ́ olúwo ọmọ odò ọba tẹ́ni ọwá gbọ́rẹ́. Ọláyíwọlá orí rẹ̀ gbé ọ́ o. Ọláyíwọlá orí rẹ̀ gbé ọ́ o. Ọláyíwọlá dolú gbólónì tó dégbò tó gbàgbó kankan. Orí ìjòkó tó dọ̀nà tó gbọ́dọ̀ gbáyìn. Orí wa gbé Ọláyíwọlá. Orí Ọláyíwọlá. Orí rẹ̀ dorí ogbó. Orí rẹ̀ dàpátá àlàrè. Orí rẹ̀ dorí rẹ̀ lónìí. Orí ò ní padà lẹ́yìn ẹ̀. Ọ̀gbọ́n mi. Ire gbogbo mèremère tí mélòdì sálàyé di tiẹ̀ lónìí. Aburú fò lọ lórí ẹ. Obì ní bíkú. Obì ní bàrùn. Obì gbogbo aburú yìí padà pátápátá kúrò lórí ẹ. Láyíwọlá o. Láyíwọlá o. Ire gbogbo di tiẹ̀ lónìí. Ire gbogbo di tiẹ̀ lónìí. Láyíwọlá. Aburú fò ọrù. Èdí fò ọrù. Èpè fò ọrù. Ọwọ́ ayé kúrò lára rẹ lónìí. Ọláyíwọlá o. Sọ́dá ti ní kí ẹ máa wò. Sọ́dà. Chairman, ẹ disappoint mi gan. Ẹ disappoint mi bàjẹ́bàjẹ́. Mo dẹ̀ máa ń respect yín gan. Báwo la ṣe máa jọ ṣiṣẹ́ tẹ́yìn nìkan máa lọ máa dáná owó?
ó yẹ kó yé yín náà bí ìgbà tẹ́ ń jẹ ogún tiwa tẹ́ lọ ń jẹ́ pọ̀ mọ́ ti yín nìyẹn ẹ wo ẹ ti disappoint mi jùjọ ẹ disappoint mi sọnù. wo broda sórí gbogbo ẹ̀ ń polongo tí a yẹn kó ké mi o kókó gangan ni pé kí owó mi kó ṣe kí ni kówó mi kó tẹ̀ mí lọ́wọ́ kí n tó jáde níbi ìbáyé ni kówó mi tẹ̀ mí lọ́wọ́ ní èní ni o. ok chairman ẹ dájú tí ì bá ṣe pé ẹ dájú chairman ǹjẹ́ ó yẹ kẹ́yìn nìkan lè sọ pé ẹ fẹ́ dánáwó ẹ dẹ̀ mórí ọwọ́ tá a jọ wà ayé ti kọjá bẹ́ẹ̀ ẹ lọ ń play record alábẹ́rẹ́ fún àtàwọn ayé ń jó cd oyè yín ẹ fìyẹn lẹ́gan kẹ́ ẹ gbówó síta ni ẹ dẹ̀ yóò dẹ̀ yé yín pé tí ò bá ti sí àwa kò sí ẹ̀yìn torí àwa la máa ń lọ fojú winá ń ta lẹ́yìn kẹ́ ẹ gbéṣu jáde. ó tiẹ̀ ti tó èwo láriwo èwo ni wuyewuye nínú ilé mi ẹ tiẹ̀ ti gbàgbé pé inú ilé mi lẹ wá bá mi ni kí ló dé tẹ̀ ẹ́ halẹ̀ mọ́ Káyọ̀dé mi gan for God's sake kí ló dé náà ẹ dẹ̀ mọ̀ pé mi náà ń ṣọmọ bẹ́ẹ̀ nígboro kí ló ń ṣe yín gan èèlò lówó náà tẹ̀ ń ṣe bí ọmọ ìjẹbẹ̀rí bí ọmọ ojú ọ̀rọ̀ lárí ẹ sọ fún mi èèlò ni owó tí ò tówó tá à ń fáwọn oníbàárà ṣebí wòye last week rèé ṣebí wọ́n mọ̀ pé o tẹ̀lé mi lọ sí motherless baby home kò níye tí mo donate fún wọn bẹ́ẹ̀ ni ẹ wá ń sọ̀rọ̀ èèlò ẹ̀yin gan lẹ disappoint mi jù ẹ jọ mi lójú gan ẹ jọ mi lójú o. ẹ wo ẹjọ́ nítorí Ọlọ́run kí ẹ̀kan kan máa fi ohùn dé mi láyà o kí ẹ̀kan máa gbóhùn kó máa fohùn kó máa lòhùn pẹ̀lẹ́ mi o bí mo ń sọ yẹn kẹ́ máa gbọ́n sí i o bàbá olóyè bàbá ń pe àbólóyè tá à ń pe àbólóyè akànṣe kí ni à ń pọ́n ilé ni o Olúwa ọba Elédùmarè owó tèmi mi fẹ́ gbà o owó mi mo fẹ́ gbà bí mo yẹ ń sọ yẹn o a máa wojú yín tá a máa wọ yín Ọlọ́run tó bá rú yín lójú àyà yín á bó ní bòǹbò. ṣètọ́nsìn ok kì í ṣẹjọ́ ẹni jàmọ̀lá tí yóò ṣanwọ́ orí ìwọ ló fẹ̀gúsí ló fi ṣe nọ́mọ̀ ó tán àbí ó tán ìwọ ló ń jẹ́ kélé máa dún kòkò mọ́ ẹ̀ ìwọ tó jẹ́ pé mo sọ pé ṣúùtì mo bá bọ́lẹ̀ báyìí ìwọ ló máa kẹsẹ̀ sí ṣótán ọmọ tí ò tó ẹ ó tán àbí ó tán anyway èní ò ń ṣọjọ́ ọ̀rọ̀ gbogbo owó yín yẹn gan-an mo fẹ́ kẹ́ tẹ̀lé mi lọ sí báǹkì nísìn ẹ tẹ̀lé mi lọ sí báǹkì kẹ́ wá lọ gba owó yín one by one ó tán ṣíkì náà. ó ti lọ báǹkì kẹ. ṣọlọ ń pààyàn ní báǹkì ṣe bówó lọ máa ń gbà ní báǹkì ọmọ jẹ́ ká lọ báǹkì jọ máa kẹ́yìn wọn kọ́ máa fi ohun báǹkì dẹ́rù bà wá wò lọ báǹkì rè. orí ọwọ́ tí mi ń lọ òye ẹ̀ wà ní pé ńgbà tá à ń bọ̀ ń bí báyìí mi sọ fún ẹ pé mo fẹ́ ya ibì kan ọmọ pé iṣẹ́ kan tún wà ó yẹ ẹ̀ náà kí n lọ déṣẹ́ ẹ mọ́lẹ̀ kí wọ́n dẹ̀ máa bá chairman lọ bank. ṣẹfẹ gbọ́ ohun tẹ́mi ò wá fẹ́ gan-an lẹ ṣe yẹn wọ́n ní ojú àwo òun làwo fi gbọ́bẹ̀ ṣeré mi fẹ́ kàn tẹ́lẹ̀ èmi náà rí kà nínú báíbù wọ́n ní má ṣe jẹ́ kí oògùn ẹni tó bẹ́ẹ̀ ṣiṣẹ́ gbẹmọ lára kó tó fún lẹ́tọ̀ọ́ ẹ̀ mi ò fẹ́ kó oògùn yín gbẹmọ yín lára ẹ wá lọ gbẹ̀tọ́ yín. chairman ẹ má bẹ̀rù ẹ má sọ̀rọ̀ ẹ ní picture boy lọ́wọ́. mi ò rí. tẹ bá dẹ̀ ní ṣe máa ń yẹ̀ wò ẹ rí pé kò jọ yín ṣe ní standing mirror tẹ bá ti wò ẹ rí pé ọmọ yóò jọ yín wọn ò fi wà jọ yín ó kàn án ṣóye yín sí wọn tóun bá gbowó òun á fáwa ẹ fọkàn balẹ̀. èmi ni mi ń fún yín mọ́. èmi ò sọ bẹ́ẹ̀ chairman ẹ má wọrí. kí ni ẹ wá wíńsìn. ẹ kàn fún lówó wá rí mi. ṣé ti yá. kó máa lọ bí kó wà bí. òpùrọ̀ ń gbìn pákí oníwà yóò ń gbìn lá ẹnì ṣó sínú oko alábòsí. ṣé kí wọ́n ṣáà náà tẹ̀lé wa. ẹ má wọrí ẹ ẹ lọ.
ṣé mo ní kó wá bá mi bọ́ sí kọ́sà ó dẹ̀ wá. mo ṣáà ti sọ fún yín má ti jẹ́ ká ṣe kínní mi ò ní mi ò fẹ́ yín bóyá má ti jẹ́ ká ṣe ẹjọ́. ọ̀dà tí o ti ẹjọ́ ẹ̀kọ́ yìí. ẹ wò tẹ́ bá ti ń fi lọ mi ò ní nífẹ̀ẹ́ yín mọ́ o ẹ wá máa lọ ẹ wá máa lọ gbogbo ẹ má jẹ́ ká mọ́ mi ẹ wá máa lọ ẹ wá máa lọ ẹ máa lọ. Ewo ká ní. mo gbé. Nẹ́nẹ́ mi lọ gbé. Ẹni sùúrù ẹjẹ ń ṣàlàyé. Àlàyé mi ni. Mo rí ẹni. Lákẹ́lẹ́ ni ẹ ṣàpọ̀. Bọ́lá ti gbé. Ọ̀gbẹ́ ọ̀ngàn. Mi ì gbé. Ẹ jẹ́ dákẹ́ ẹnu ẹ. Ẹ bá pèrò. Ẹ bá pè yan. Kánú. Kí n bá pèrè ni. Kánú. Ẹ rí náà. Ewúrẹ́. Ewúrẹ́. Ewúrẹ́ yìí. Ọ̀rí. Mo lọ sí rí. Òré mọ̀. Mo lọ sí rí. Ṣe rí nígbà tí mò ń bọ̀. Kí lẹ fi ṣe? Nígbà tí mò ń lọ. Òkú ẹ̀yàn. Ó wá pàdé mi. Ọmọ tó ṣẹlẹ̀. Ọmọ tó ṣẹlẹ̀. Ó ti kú. Yé làkàlẹ̀ o. Ó ti kú yàn. Bẹ́ẹ̀ sọ ó yẹ jẹ́wọ́ pé mo lọ ti mú. Wọ́n bẹ̀ ọ́. Sọ́mọ́gà. Màá gbé. Nìfẹ́ bẹ̀sẹ̀ ọ̀la tẹ̀yìn. Ẹ bá yìnbọn. Ẹ bá yìnbọn. Màá gbé. Ẹ má ẹjọ́ máa gbé. Làkàlẹ̀ lè ṣe ọkùnrin fún ọ. Ẹ bá yìnbọn. Ẹ jẹ́ ń gbé. Mo sọ tẹ́sà. Ẹ máa bọ̀ wá wá. Ṣé bọ́n rẹ̀? Bó tilẹ̀ jẹ́ pé ní òkùnkùn láti mú. Mo recognize present rẹ̀ ambele tà sí òun ni àbó nǹkan. Ó ní èyí á sì mú èyí sì mọ̀ ojú rẹ̀ wo okun ló mú dànù. Ń gbọ́ wọn náà ń bí ọ lọ́rọ̀ látàná ọ̀sán nǹkan kan ọ̀wé nǹkan kan. Máa dá mi lóhùn bí ṣe ń sọ̀rọ̀. Ọ̀ sọ̀rọ̀ náà yaba ìyá rẹ̀ ni mo sọ bẹ́ẹ̀. Ó fọ́ ni bó ṣe ń wò bí omi adágún látàná nìyẹn o. Gbogbo àwọn nǹkan tó yẹ ká ṣe láti ṣe investigation ni o torture ni o gbogbo ẹ̀ láti ṣe kò sọ anything. Ọ̀gá ọlọ́pàá ẹ má dá lóhùn ní sọ̀rọ̀ apààyàn ni òun àti ń pààyàn tipẹ́ ó lè ṣe pọ́wọ́ pálábá rẹ̀ yóò ṣégi lọ́tẹ̀ yìí ní ìfẹ́kẹ́jẹ́wọ́ ẹ mú dáadáa. Àti pé sẹ́mọ̀ kó bọ́ sójijì fún un tí ò lérò tẹ́lẹ̀ tá ara mú ẹ̀mí rẹ̀ ti lọ. Kí ni kí sí báyìí o ọ̀gá ọlọ́pàá? Ẹ ṣe ní agbára Ọlọ́run yóò dé court lọ́la àfojúbalẹ̀ ẹjọ́. Ọjà bẹ́ẹ̀ kọ́tẹ̀ fojúbalẹ̀ ẹjọ́ nǹkan lọ́dà. Ẹ má bínú ẹ̀yin náà ní ìrànlọ́wọ́ tẹ́sí fún wa. Bí ibo. Ẹ ṣe rí ẹ̀yin méjèèjì important ní court lọ́la àtàwọn èèyàn yín gangan tí kèsì sojú ẹ̀tẹ́ ẹjọ́ mú nígbàtí nígbóná ìgboro tọrọ ìṣẹ̀lẹ̀ torí ẹ̀yin lẹ lè jẹ́ ẹlẹ́rìí fún àwa tá a bá dán so ni ó fi jẹ́ kí kèsì ó lẹ́sẹ̀ ńlẹ̀ gangan. Ọ̀gá ọlọ́pàá èyí ń èlé nígbà yàrá ní ìṣiṣẹ́ ẹ̀lẹ́gà a ti ṣe tán. Ẹ wo kókó láwa méjì nìkan bẹ́ẹ̀ fẹ́ rí gbogbo wa tá à ń ṣe ọdẹ ń bẹ̀ wọn tá à ń sọ bẹ̀ gbogbo wa àyà wa kóòtù. Ẹ ṣàkóso balẹ̀ ẹsẹ̀ jẹ ògùn ègbò ti sáré náà lọ báyìí. àrùn èfè ẹsẹ̀ ṣe ọ̀la ẹ má gbàgbé láti ọ̀dọ̀ ọ̀jẹ̀wọ́ ìwọ́dà apààyàn. Ògùn bẹ̀rẹ̀ lè bẹ̀rẹ̀ rẹ̀ lágbàjọ́ sí bọ́ọ̀lì. Oh God oríṣiríṣi ṣálà àárín ṣá àṣewèrè tún ní nọ́mbà wà lélẹ̀ nínú wèrè. Yes, ma'am. O ti gbóúnjẹ náà? Bẹ́ẹ̀ni. O ti yanjú ọbẹ̀ sínú kínní? Bẹ́ẹ̀ni. Ọmọ akínní kàdúgbòrà. Ó rà kó ní kò sí bó tó o ti.
lọ sọ́dọ̀ dáàdì nìyẹn ọdún ọkùnrin ní kan fún 500 naira ọkọ̀ òbí ẹgbẹ́ bẹ́ẹ̀dì mi wà ní 500 naira bẹ́ẹ̀ kọ́ lọ gẹ́ẹ̀tì mi bọ́ tó ọ̀tá ẹ́. sá mo ti lọ wòye nínú ọ́nì kan fún 500 naira. kí ló fẹ́ ṣe. afẹ́fẹ́ ra bọ́tù ọ̀tá. ẹ ìdáná oúnjẹ tán. àti piano tán. ẹ tó lómi ń wọ́n ṣàfihàn jù. ẹ ti pẹ́ sóúnjẹ yín jù. ẹjọ iná mo rí ẹjọ. gbogbo àti yẹn bá fẹ́ jẹun lè máa rí yẹn kí ló dé. lórí oúnjẹ náà ni. kí ló ṣẹlẹ̀. oògùn wà gbọ́n ìdáde. oògùn. bẹ́ẹ̀ ni. ta ló fi sí. mọ́mì ni ojú mi méjèèjì báyìí mo fi rí wọn nígbà tí wọ́n fi sí. mami. ẹ ti yá ẹjẹ tán. mi ì jẹ tán mo sáré pé kò fẹ́ lọ lémi nìkan jókòó mo ní kájọ kọ́ bọ̀wọ́. tèmi ti wá jẹ ibẹ̀ mọ̀ pé mi ti jẹun tèmi ti jẹ ráì ẹwù mi ò fẹ́ kí tó mi ṣe ń sanra náà ní ti gbìyànjú bẹ́ẹ̀ láìpẹ́ àmàlà. ẹ̀mọ̀ gbogbo àwọn ẹ̀kan pariwo ni pólúwa rẹ̀ sanra ó sanra mi ò jẹ́ fẹ́ jẹ nǹkan olókèlè tààrà ń jẹun là. n kò lè lọ lẹ́nu mi mẹ́rin. sẹ́rẹ́ líran tí wàá ti ní bí ọ̀rọ̀ lára ká lè jagbúgbẹ́ ní ìsìn ìfẹ́ ẹ̀ka yìí tóbi tó gẹ́gẹ́ ń tẹ́ gẹ́gẹ́ kí n dúró tì. èyí sì dàbí ẹni pé kò wọ́n lọ́ra púpọ̀ mẹ́ẹ̀mú yìí. mo ní ìhun mi ò jẹ ẹ pé mo nígbà tí mi sọ ọmọ kékeré wo ni mo ní mi jẹ. wàá jẹ ilé yìí o mo ní wàá jẹ ilé yìí. ẹ wò bàbá ẹ yà pààyàn ni o èmi ò jẹ o mo ní mi nígbà tí mi sọ ọmọ kékeré. mú rìn pípọ̀ wọ́n ní dí ọkùnrin ò tó bí mo ṣe bẹ̀rẹ̀ oúnjẹ báyìí ní kí náà náà rò báyìí mo ní níta ní àdá ìwò tó bá mọ̀ pé ọdọ́ lójú òfin kan sí mú ẹran ìkọ́ jẹ́ òfin kan sí àbọ̀ òfin kan sí. èso ọ̀ngàn ni ó pa ọ́. ìwọ burúkú ìwọ fẹ́ pa mí kí ni mo ṣe dúnà tó o bá ti lè jẹ́wọ́ mi ní bínú sọ kí ni ìdí tó fi fi oògùn sí oúnjẹ. ṣé tó tọ́. mo búra. kájọsùn bá tiẹ̀ mú mi tó tì mí wá kódà ṣẹ́ni nǹkan tó ní mò ń ro ni pé ọlọ́mọ jẹ́ kí téèyàn ò gbé owó lẹ gbé dé bá ń ta yìí tó láàrọ̀ ọlọ́mọ tí ò ní nǹkan kan fún yín mo ti mọ bẹ́ẹ̀ ṣe wíìlì ẹ máa lọ ṣe wíìlì tó láàrọ̀ ní nǹkan kan tó láàrọ̀ ìjà sí lásán nù lẹ́yìn náà ni ọlọ́mọ jẹ́ kí tèmi ọjà sí. ṣé torí owó tí mo gbé wálé ló fẹ́ pa mí ò ṣe mo dúpẹ́ èso ọ̀ngàn tó yẹ kó pa ọ́ tipẹ́tipẹ́ tó yẹ kó sọ́dún. èmi náà tiẹ̀ sọ fẹ́ ṣùgbọ́n kí ló dé tí o tiẹ̀ tì mí níbi gáàsì kí n jóná kí n bá ó ti yẹ kó jóná tẹ́lẹ̀ wá gbà ọ̀nà ńlẹ̀ yìí o. ẹ mọ̀ jẹ́ ń lọ. èmi mọ sọ àlọ́ ńlọ ńlẹ̀ òkú bímọ fún mi tẹ́lẹ̀ kí náà fà á ní ẹ náà lọ ọ̀ ń lọ. ẹ mọ kíní kan bàbá wa ẹ fi lè fa mi létí tí n bá tún wá sí lóyún jọ mi lọ sọ mí sí kànga. ọlọ tí mo bá wọlé tí mo bá bẹ́ẹ̀ bí màá kún ẹ wẹ́lẹ́wẹ́lẹ́ òkú ẹ̀ ni wọ́n wá. ẹ ní sùn ẹ̀dá wọ́n dé èṣù ẹ̀ o mo dáhùn. mami Deborah ẹ fọmọ sọ́dọ̀ wa láti dọ́ ẹ gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ ẹ wẹ́yìn rẹ̀ wò kájẹ sọ pé ìdààmú tàbí ṣòro ló jẹ́ kẹ́ ẹ sọmọ ẹ̀dọ́mọ ọ̀dọ̀ ẹ̀yin ò pé kẹ́ ẹ má béèrè rẹ̀ wò tó bá ṣe páwọn olórí burúkú kan tí wọ́n máa fọmọ sóògùn ó lẹ̀ fọmọ ìsọ́dọ̀ wọn wọ́n á ti lò dànù ẹ ṣe dáadáa o kí ló dé. dádì ó ń ṣẹjọ́ mi ọlọ́run ní jẹ́ kẹ́ ríru tèmi tí ò bá ń ṣe ìdààmú lénìí wàhálà lọ́la kí ló dé tí mi ní wẹ́yìn ọmọ mi wò ẹ máa bá mi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe ń gbàkóso ayé mi ni.
torí Ọlọ́run ẹ má bínú ẹ má bínú sá. èmi ò bínú torí tí náà ni Torí o Ọlọ́run ẹ má ẹ bínú. jókòó ẹ jókòó ẹ wọ ọmọlúwàbí ni ó sọmọ dáadáa ló jẹ́ kí n máa rán léèwé. ó lọ skul. ọmọ ò lè gbọ́dọ̀ mi kó má kàwé. ẹ ṣe. dádì Láyíwọlá ń béèrè yòó àtàwọn àlejò. Láyíwọlá àtàwọn àlejò. bẹ́ẹ̀ni. ẹ jọ̀ọ́ mọ́ mi Deborah ẹ jẹ́ kí n dáwọn àlejò. òbúrú sá. ẹ jọ̀ọ́. ọkọ mi inú mi dùn gbogbo òròyìn tí mo gbọ́ lẹ́nu bàbá yìí má bínú pé mi yọjú sẹ kò ń ṣèmi náà òun náà ṣàmọ bí nǹkan ṣe rí kí n tó mú ẹ wá bì torí Ọlọ́run má bínú ọkọ mi. ẹ káàbọ̀. ẹ lẹ́sà sídà Láyíwọlá ẹ kọ́ ẹ. àwọn ni ó kò fún mi ní bàbá. sí dáadáa lẹ. èmi làbúrò bàbá ẹ kú rìn ẹ pẹ̀lẹ́ ẹ ǹlẹ́. ẹ ṣe ń wà ó ròyìn ohun tẹ́ ẹ sì fún òun ó lè dáhùn lókòwò ó lè sì tún fún un lówó ẹ mọ̀ sí ojú ò ní tì yín ojú ò ní tì yín ojú ò ní tì yín àdúrà yín ó gbà ọ̀rọ̀ yín ó dayọ̀ gbogbo àwọn ọmọ yín náà ni ó làlúbàrí kàǹkàn yín ó dùn ẹ ṣeun wa ọ̀rọ̀ yín ó dayọ̀ ẹ ṣe wọ́n ní wọ́n á dúpẹ́ ni. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó ní ẹ̀ bàbá ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ òun ló ṣe mí lóore ó rò pé mi mo ṣe ń lóore ni òun ló ṣe mí lóore ẹ gbọ́ mo níyàwó kan ìyàwó náà ò bímọ fún mi rárá ó wáá fi májèlé sóúnjẹ fún mi ẹni tó tàṣírí rẹ̀ rí àṣírí rẹ̀ tó tún gan ló jẹ́ oríṣiríṣi nǹkan tí mo ṣe fún nítorí náà ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ó ṣe wo ó jèrè ọmọ iṣu ọmọ ò jẹná dẹ fún ọ ó jèrè ọmọ ó ṣe gan. gbogbo ohun tẹ́ ẹ wá sọ yìí kò rí bẹ́ẹ̀ ẹ mú rí ni ó yẹ ká nà ń lọ́gọ ẹnu pé ẹ ṣe é pọ̀ bó bá ṣe rú ẹlòmíì wọ́n ṣe rú oore bẹ́ẹ̀ fún. a kàn ṣe pé òun dúpẹ́ lásán ẹ̀kan tó wo ọ̀dájú ẹlẹ́ẹ̀kejì àbùkù ni ẹ̀yin ni ká kì káyìn pé ẹ ṣe ẹ ṣeun mo dúpẹ́ àdúrà yín ó gbà. ẹ ṣe ọ̀rọ̀ yín ó dà. Deborah wá ẹ ṣeun wa. lọ mú kíní káwọn àlejò wọn. ẹ ṣeun gan. ẹ kúrè. a rí rí bára wa ṣe ẹ lẹ. ẹ ṣe. mo ti fẹ́ máa lọ kílẹ̀ má ṣú mi. ó sì ní sùúrù díẹ̀ torí pé mo lọ́rọ̀ méjì tàbí mẹ́ta kan láti bá ọ sọ táwọn àlejò bá lọ. àwẹ̀ ni. dádì. àwẹ̀ ni mo ní n ò ní mẹ́kù kọ́ dààmú rẹ̀ wọ́n lọ àwẹ̀ ní mi àbí wọ́n kọ́ yìí. Láyíwọlá. ìyá ìná. Ọlọ́run ò ṣe o. ẹ mara ni. ọkọ rẹ̀ rèé. Láyíwọlá lọkọ rẹ̀. ní lọkọ rẹ̀ ọkọ àárọ̀ rẹ̀ ni ẹni tó bímọ fún rẹ̀. ìyàwó Láyíwọlá. ìyàwó ẹ̀ ni. ìyá ìná. àìná kọ́. àìná náà pè ń sìn yìí. Deborah. nígbà tí mo mú wá ṣiṣẹ́ ń bì ni mo yí orúkọ ẹ̀ padà sí Deborah. gbogbogbò bàbá Deborah ni. bàbá rẹ̀ ni. ìyá rẹ̀ ni. bẹ́ẹ̀ni sá. bàbá rẹ̀ náà ni. ó tì o. bàbá ẹ̀ ni ó ní mo bí ẹ fún un. àìná. àìná. àìná mi rèé. kìkì adé ọmọ òpó múlẹ́rọ́ ọmọ òpó rọ́ṣọ òpó gbàjà ọmọ òpó kẹ̀rìírí kẹ̀rìírí lábẹ́ aṣọ ìjẹ́ ní àgbé àìpọ̀ lọ́sà lólè ẹni bá pọ̀ lọ́sà lólè ogun ní kó wọn kánrin kéèsì ọmọ mọ́mọ́ndé ọ̀gẹ́gẹ́ àbẹ̀bẹ̀ sókò ọ̀sàrà ọkọ̀ ọ̀sàrà ti lódì kalẹ̀ ọkọ̀ afẹ́jú ń fi kú tirẹ̀. àmọ̀ dúpẹ́ tọ́lọ́ ní kẹ́ ẹ wá pàdé ara yín lé mi mo mọ̀ dúpẹ́ abẹ́ẹ̀rí ń tọ́lọ́ ń ṣe ẹ wo ọmọ ìdáàpọ̀ o Láyíwọlá náà sì sọmọlúàbí èèyàn mọ̀ níyàn o. ìran wa lọ́dà inú kan là máa ń lò ń ràn wa gbogbo èso tá a ní náà lọ́dà. ó wá délé mi lọ́lọ́run ti fi ra yín ara yín mo dúpẹ́ o. Olúwa ṣeun orí àpèrè mi dúpẹ́ lọ́wọ́ orí mi. orí làbá bọ́ dáa.
oríire sí mi à ọmọ mi ire ni mo yàn ire ni mo yàn ire ni mo yàn àyànmọ́ mi ire ni mo yàn. àwa lẹni tá lọ́hùn ń gbà fún lọ́wọ́lọ́wọ́ tí ó sì máa gbà fún títí láéláé ayé àìní tọ́tù